ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ọmẹ́hẹ lórílẹ̀‐èdè àgbáyé ọmẹ́hẹ nílẹ̀ káàárọ̀ òjíire bí ọmẹ́hẹ. Àwọn ọ̀jọ̀gbọ́n rí ọ̀nà àbáyọ sí i. Àwọn ọ̀nà àbáyọ tí wọ́n rí yìí ló jẹ́ kémi náà ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n, torí pé same thing tí mo ti suggest sẹ́yìn náà lọ̀gá àjọ DSS sọ. Gbogbo tí mo pè lọ́nà àbáyọ látọdún 2019 2020 nígbà tí wọ́n fẹ́ dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, gbogbo ẹ̀ náà lọ̀gá DSS sọ. Ẹ láǹfààní àti fi ti ara yín gbọ́. Ọkùnrin kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó náà sòdiwọ̀n ètò ìjínigbé tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun tiẹ̀ láǹfààní láti wá ṣèwádìí. Ẹni tó sẹ̀ǹdì ẹ̀ sí mi ní propaganda àwọn ẹ̀yà Ìgbò ni. Mo wá sọ fún tọ̀hún pé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé lọkùnrin sọ, èèbó ni o, ṣùgbọ́n àwọn nǹkan tó sọ ń bẹ̀ tí ọmọ Yorùbá tó sọ wípé propaganda àwọn ẹ̀yà Ìgbò ni, kò ní wípé kí wọ́n release Nnamdi Kanu unconditionally. Eléyìí láti ń wò pé àánú ògbé yẹ kó rí bẹ́ẹ̀. Meanwhile, bí nǹkan ṣe hàn sáwọn nìyẹn, àwa láwa jẹ́ kó yé wọn wípé bí ti yáwú kọ́ ní ṣe yáfà o. Ọkùnrin tẹ́ ní kí wọ́n yọ̀ǹda yìí, ọ̀daràn paraku eléyìí, kí láwa yọ̀ǹda nu eléyìí, bàbá yọ̀ǹda rẹ̀ bí ìgbà tá a fọmọ àparò sábẹ́ tá à ń gbin kàní, àti pé n ti ń ṣe tá a fi ní ẹ mú ẹ kì í ẹ dè é mọ́lẹ̀ ẹ tọ́jú ẹ̀ síbì kan, só ti pinwọ́ rẹ̀ só ti sinmi rẹ̀ sí ò ní ṣe mọ́. Bàbá wa yọ̀ǹda rẹ̀, kí ni tá à ń retí gangan? Kí ni tí ó jẹ́ ìpín wa? Bó la máa fojú sí? Gbogbo àwọn eléyìí náà la máa gbìyànjú láti sọ nípa rẹ̀. Ṣé ẹ gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn náà ni àwọn afurasí ọ̀daràn tàbí ká kú pè wọ́n ní ajínigbé sánsan, òun náà ni wọ́n kọlu ọkọ̀ akérò kan tí iléeṣẹ́ GUO. Wọ́n kọlu èèyàn 5 ló wà nínú ọkọ̀ ọ̀hún. Wọ́n pa dẹ́rẹ́bà, obìnrin kan náà bẹ́ẹ̀ tó náà farapa yánnayànna. Wọ́n jí àwọn 3 tó kù gbé lójú ọ̀nà Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Bẹ̀ní. Ọ̀dà bí nǹkan bá wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lemọ́lemọ́, àkọ́kọ́ máa béèrè lọ́wọ́ ara ẹni pé ṣé kò sí ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀hún ni. Bọ́nà àbáyọ bá wà, kí ló dé tá a gbé ìgbésẹ̀ lórí ẹ̀ káwa gbòdẹ́kun fáwọn oníṣẹ́ láabi? Well, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, ọmọ káàárọ̀ òjíire ni wọ́n ti mú suggestion wá. Community police ni, state police ni ló lè dẹ́kun wàhálà ọ̀hún tàbí ló lè dẹ́rọ̀ rẹ̀. Oníwáwí ẹlẹ́yìn ń sọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àbátẹ́ bá ti mú wá náà ló ṣe ibi tó ṣe pàtàkì lọ́dọ̀ rẹ̀. Kennedy bí ó bá gbégbésẹ̀ ẹ lọ́kọ̀ akọ̀kan mi, tàbí pé kò mú ọ̀rọ̀ ìgbé ayé àwọn èèyàn bí ààbò ìlú kò mú lọ́kùnkúndùn. Ó tó bí ọjọ́ mélòó kan tó ti ń pariwo pé kí àwọn iléègbìmọ̀ aṣòfin kí wọ́n fọwọ́ sí ọlọ́pàá ìpínlẹ̀, káwọn tọ́rọ̀ kàn kí wọ́n ṣiṣẹ́ lé lórí. Alright? Nínú ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n ti jẹ́ kó yé wa wípé ọlọ́pàá ìpínlẹ̀ kì í máa ṣe tí mọ̀ ń yábọ̀rọ̀, kì í máa ṣe tí
kì í mọ̀ ṣe tí wọ́n mọ̀ sáré pò papọ̀ tí ó dẹ̀ dé odidi bẹ́ẹ̀ bí kì í ṣe nǹkan tó gba sùúrù àti ètò bí ọmọ yẹn gan. Alright, bẹ́ẹ̀ bá gbàgbé lánàá náà ni mo ṣètò àbíjọ́ wo ni mo ṣètò kan wípé káwá ìfẹ́ àtìrẹ́pọ̀ láàrin Àdìsá ọmọ Aládékún, ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Ìbà Ganiu Ige Àdùbí Adams. Àwọn ọ̀jọ̀gbọ́n wa ní Awíkonko ó ti sọ́rí wípé àti Gani àti Sunday Ìgbòho wọn ò ní lè jọ ṣiṣẹ́ papọ̀. Mo ní bẹ́ẹ̀ ni lóòótọ́, mo rántí bí n bá ṣe iyèméjì bí n bá ṣí ọdún 2020 ni mo sọ̀rọ̀ yẹn wípé ìbádẹ́wò akáwọn méjèèjì ó ṣe papọ̀ but unfortunately kò wá feasible. Ó túmọ̀ sí pé ọ̀nà àtijọ́ ṣe papọ̀ wọn kò farahàn, kò fojú hàn dáadáa. So ibẹ̀ ńkọ́ ni mo ń lọ. Kennedy tí ò fi farahàn, tí ò fi fojú hàn, tí ò fi possible, tí ò fi lè ṣeé ṣe ò ní pé àwọn méjèèjì operate ní level kan náà. Ẹni tí ó ràn ọmọṣẹ́ ó yàtọ̀ sí ẹni tí ó fúnra rẹ̀ ṣiṣẹ́. Yes, merely looking at Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, bẹ́ẹ̀ bá pèsè irúṣẹ́ bẹ́ẹ̀ yọ ọ́ra àwọn ọmọ lọ ni o. Ààrẹ Ọ̀nà Kakanfò ní kó aṣọ funfun kalẹ̀ kó wá mọ̀nà nù gbópọ̀n, ṣùgbọ́n olóyè Sunday Ìgbòho ní ń jẹ́ kan nínú orúkọ Ọlọ́run aránibánidébẹ̀. Bó bá fẹ́ ràn yín òun gangan ó tẹ̀lé yín lọ. Láyé Yorùbá nation gbà tá à ń ṣe rálì, bó bá jáwọn èèyàn kan náà fẹ́ ràn yàn, bó fẹ́ ṣe rálì bẹ́ẹ̀ wọ́n ràn àwọn èèyàn lọ ni. Àwọn wà nílé wọn máa gbọ́ rìsọ́ọ̀tì. Ìgbòho líìdì á tẹ̀lé lẹ́yìn ni. So ìjínigbé ilé tó lóòótọ́ lọ̀rọ̀ ìjínigbé ò tí ì dẹ́kun lẹ̀ Káàárọ̀ Oòjíire. À ń gbé sọ́tún gbé sósì, à ń rò ó kí lọ́nà àbáyọ. Ṣé n tíjọba suggest fún wa ni àbí ọ̀nà àbáyọ míì wà? Àpilẹ̀kọ ń bẹ tí wọ́n kà, fídíò ń bẹ tí wọ́n play ká tó ṣe analysis wa. Madam Yeti Mercy, God bless you. You're welcome. You're welcome. So, like I said, àpilẹ̀kọ ń bẹ tí wọ́n kà, ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ bá ń pín prógrámù yìí. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn mi kí wọ́n lè wọlé dáadáa. Àti Facebook àti YouTube, unfortunately ó yẹ kí n ṣe program lórí TikTok náà. Àwọn ará TikTok ń béèrè mi, Mr. Awíkonko ẹ ti dàwánù ni, kí ló dé ẹ ṣe program lọ́dọ̀ wa, ẹ jẹ́ ká rí wò mọ́. Mo ní gbogbo àwọn kìnìún náà kọ́ lóun fi rọ̀ wá lọ́rùn ni. So ẹ bá mi fi ìṣẹ́jú kan pín program yẹn. Mi ò tí ì rí fígọ̀ tí mo lè bá sọ̀rọ̀ níbí báyìí. So ẹ bá ń pín, help me pín, ẹ bá ń pín. Nígbà tí ọ̀rọ̀ ìjínigbé gògò lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà tí wọ́n yabo
ilẹ̀ káàárọ̀ òjíire tó prompt àwọn gómìnà ilẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀. Ohun tí mo sọ rèé o nígbà náà, mo ní solution ń bẹ, ọ̀nà àbáyọ wà tá a bá lè rìn. Kí lọ̀nà àbáyọ tí mo lọ wà ńgbà náà ni pé kò sẹ́ni tí mọ ilé tú bí onílé, kò sẹ́ni tí mọ̀ lú tú bí onílùú. Instead tá a fi mọ̀ wá community police, state police káàkiri, ẹ ṣe jẹ́ ká kó àwọn èèyàn jọ lábúlé. Mo yẹ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ká káwọn èèyàn jọ lábúlé, ìlú kọ̀ọ̀kan sí ìlú kọ̀ọ̀kan náà ni kó káwọn èèyàn jọ, kálukú ló lè dáàbò bòra ẹ̀. Ọ̀gá DSS sọ bẹ́ẹ̀, bóyá gbà táwọn wá sọ bẹ́ẹ̀ bóyá a lè mú lò, torí pàwọn tá à ń sọ̀rọ̀ àwa kéré, àwọn ò sì lẹ́nu ń bẹ̀, a sì nípò, kò jẹ́ kọ̀rọ̀ wa ó lè tà. So ẹ bá ń pín program yẹn. Àwọn olóṣèlú election tí ń bọ̀ ní 2026 2027 ńlá àwọn eléyìí ń lé káàkiri o. Ọ̀rọ̀ ilé ayé wa sọ́kàn wọ́n ṣá? I don't know, I don't think so. Bó bá sì kàn wọ́n ìwọ̀nba lọ́kàn wọ́n ń bẹ̀. Aláìlọ́láyé ẹ̀ ẹlẹ́rù ní sì kọ́fẹ́, bó nígbà bá ṣe pé bẹ́ẹ̀ ńlá ṣe bá pè é. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ kí ìlú ó dùn, tó fẹ́ kí ìlú ó ṣe gbé, ó náà gbìyànjú agbára tiẹ̀ ń bẹ̀. So àpilẹ̀kọ yìí lọ́kọ́kọ́ rè mí. Barrister lẹ́ ń tọkọ, ó ní paper presentation on insecurity after the brazen kidnapping on Ore Shagamu Road by bandits. The rising tide of insecurity in Nigeria, challenges and solutions. Yóò wù mí kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ká tẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́, because kọ̀ọ̀kan mi driver tí wọ́n pa ǹjọ́ mátà irú ẹ̀yà tó jẹ́, ǹtọ́ kọ́kọ́ mátà ni wípé ìyẹn ẹlẹ́ran ara ni, ọlẹ́jẹ̀ lọ́rùn bí èmi àtẹ̀yìn. Ó di méjì àbí? Ìkẹta ni pé baálé ilé kan ni. Ó di mẹ́ta àbí? Ìkẹrin ni pé bàbá àwọn ọmọ kan ni. Ó di mẹ́rin àbí? Ìkarùn ni wípé breadwinner family kan ni. Ẹni táwọn ẹbí kan ń dúró dè ni. Ẹ̀rìpọ̀ wà vital. Obìnrin tí wọ́n níbọn bà, condition wo ló wà? Wọ́n ń gbà tọ́jú tí rí fèrèfèrè kú, bóòlà rẹ̀ só ti yá. Àwọn tí wọ́n wá jí gbé ńkọ́, kí ni ìrètí wọn? Láàrin Ṣàgámù sí Ọ̀rẹ́ sí Benin ni o. Kìí ṣe north east, kìí ṣe north west, kìí ṣe north central, kìí ṣe lókè ọya lélẹ́yìí ti ṣẹlẹ̀, nísàlẹ̀ ń bì ní. Tàwa lọ mẹ́ntí ó tún kàn. Gbogbo àná láwọn gbàdúrà kọ́ lọ́mọ jẹ́ láburú kan wa, kọ́ lọ́mọ jẹ́ láburú kan wa. Àwọn tó kàn yìí, àwọn náà gbàdúrà rẹ̀, àwọn náà ń gbàdúrà rẹ̀. Ṣé wọ́n wá lẹ́sẹ̀ lọ́rùn ni? Ṣé wọ́n ṣẹ̀ lọ́rùn ni? Àbí kádàrá wọn ṣẹ̀? Àbí sábàbí ni? Ṣé tí mi bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà àtúnpò náà ní sábàbí? Ọjọ́ wo, oṣù wo, ọdún wo la fẹ́ kó lórí eléyìí? Láti 2009 wọ́n dẹ̀ ṣẹ́gun Boko Haram tì, ó di kidnapping, wọ́n ṣẹ́gun ẹ̀ tì.
ó wá dẹ̀wù ó wá dábùbá ó dẹ̀wù ó dábùbá ó dágbádá sí wa lọ́rùn. Kò wá sí ìròyìn tó dùn nínú ìwé ìròyìn, kò sí ìròyìn tó dùn lórí social media. Mo wo fídíò driver yẹn bó ṣe sùn gbalaja sórí àga, wọ́n ṣe nàpa gbalaja sórí síìtì lẹ́yìn. Ìpa àfọnáfọnsu ni ìbọn pa. Obìnrin tí wọ́n ní ìbọn bà bóyá ẹgbẹ́ ẹ̀ ló jókòó sí. Àwọn tó kù ṣèbọn ọ̀bà wọn kan tó kó wọn lọ. Ta ni ó tọ́jú wọn nùgbó? Ṣé wọ́n ti ẹ̀ ti bí ransom lọ́wọ́ àwọn ẹbí wọn? Ṣé wọn ò tí ì fi nǹkan ṣe wọ́n? Ìdí tí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá ṣe kàn wá nù. Gbogbo àwọn tí wọ́n ń dẹ̀mí wọn légbodò lókè ọya, sára òkè ọya ní gbogbo wọn, ṣé kò sára àṣàlẹ̀ ń bí láàrin wọn? Torí pé kò sí fámìlì yín bẹ̀, kò sí fámìlì mi ń bẹ̀, ní ọ̀jẹ́ ọ ká wa lára àbí ní ọ̀já ríro. Ọ̀rọ̀ ètò ààbò ńlẹ̀ wa ó ń pe gbogbo wa sájọ tó nírònú. So now, insecurity in Nigeria has become one of the most pressing issues. Ẹ̀ńtọ́kọ ni George Ogunjimi Esquire. One of the most pressing issues facing the nation today, manifesting in multiple forms such as terrorism, armed banditry, kidnappings, ethnic clashes, and economic unrest. This pervasive insecurity has significantly affected the daily lives of Nigerians, hampering economic development, displacing millions, and creating an environment of fear and uncertainty. Ètò ààbò tó mẹ́hẹ, oríṣiríṣi nǹkan ló fà á. Tàbóró ogun tí ń ja orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ìṣòro tí ń dojú kọ wá lónìí, oríṣiríṣi nǹkan ló fà á. Ìgbésùnmọ̀mí, ìwà jàgùdà páálí jàgídíjàgan, ìjínigbé, ìjẹ ẹlẹ́yàmẹ̀yà, ètò ọrọ̀ ajé tí ò lọ déédéé, gbogbo nǹkan tó dọ̀ wọ́n gógó, gbogbo ọ̀nà kóra wọn jọ papọ̀ tí wọ́n ń jẹ́ ogun tí wọ́n ń fèsì orílẹ̀-èdè Nàìjíríà lónìí. So, has significantly affected the daily lives of Nigeria, hampering economic development, displacing millions, and creating an environment of fear and uncertainty. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ètò ààbò tó mẹ́ẹ̀ ti lé kúrò nílé. Wọ́n pa ẹbí wọn, wọ́n lé àwọn sínú ìgbẹ́, tàbí àwọn sá lọ sínú ìgbẹ́ kí wọ́n lè dáàbò bora wọn. Wọ́n ti dáná sunlé àwọn kan. Àwọn abúlé kan ò ṣeé wọ̀ mọ́ fáwọn tó ní. Wọ́n ti dàjèjì nílẹ̀ onílẹ̀. Wọ́n ti dá lárin kiri. So, despite effort by the Nigeria government to tackle these issues, ètò ààbò remains a critical challenge with complex roots and far-reaching consequences. This essay explores the various dimensions of insecurity in Nigeria and suggests potential solutions to address the crisis. Ìgbésùnmọ̀mí, Boko àti ISWAP. One of the most severe threats to Nigerian security comes from terrorist organizations, particularly Boko and ISWAP. Boko Haram, which has been active since 2009, has waged an insurgency in the northeast of Nigeria, aiming to establish an Islamic State. The group is responsible for numerous attacks, including Àdó olóró jíjù, ìjínigbé, ìkọlù iléeṣẹ́ ológun, kí pípa àwọn èèyàn. Eléyìí tí ó ṣe tán sí tó ga jù ní tàwọn ọmọ Ṣíbọ̀kì tí wọ́n jí gbéńjò ní tán kó bí ọmọ yẹn dé lọ́dún 2014. Eléyìí ni wọ́n ní ó pe àkíyèsí àjọ àgbáyé. Nígbà tó tún wá yá, àwọn ISWAP àti Boko Haram àwọn náà pín gàárì. Nínú Boko Haram náà ni ISWAP ti yọ jáde. Wọ́n pín gàárì, àwọn náà yan olórí tiwọn. Kálukú wọn wá bẹ̀rẹ̀ sí ní jagun tiwọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ń jagun wọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Okay? Gbogbo àwọn nǹkan yìí àkóbá ló ń kóbá orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́, lájọ àgbáyé. Ó ń dẹ́rù bà àwọn tó yẹ kó bá wa dòwò pọ̀ tàbí àwọn tó yẹ kó bá wa ṣe nǹkan. Ẹlẹ́ẹ̀kejì, inú fu àyàfu
ńlọmọ Nàìjíríà gangan fi ń gbé nù ìlú inú fún àyàfún náà fi ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe pápápá jẹ́ kí n rọ̀ ọ̀nà ẹ̀. So kidnapping for ransom, a growing industry, okòwò tó pé jù lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Ìjínigbé ni bí wọ́n bá já àwọn èèyàn gbé wọ́n lè jíyàn méjì gbé kán béèrè 50 million, wọ́n lè jíyàn mẹ́ta gbé kán béèrè 150 million, wọ́n lè jíyàn kan gbé kán béèrè 100 million, wọ́n lè jí odidi ìlú gbé kán béèrè 1 billion naira, wọ́n lè ká àwọn ọmọ skul rẹpẹtẹ kán ní 1 billion àwọn gbà àbí 500 million. Àwọn owó tó ṣòro rí ni wọ́n ń béèrè. Ìjọba ti halẹ̀ wọ́n dánu ṣe gbogbo ẹ̀ pàbó lọ́jà sí. Lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn tí ń gbé sùnmọ̀mí wọ́n nígi lẹ́yìn ọgbà, wọ́n rí nírìí wípé kò sẹ́ni tó lè mú àwọn sí táwọn ń ṣe torí àwọn ní baba nígbẹ̀jọ́. Ok, ní àfikún sí àwọn onísùnmọ̀mí, ìjínigbé for ransom has become an increasingly widespread form of criminal activity in Nigeria. Àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ including àwọn onísùnmọ̀mí àti àwọn tí wọ́n láwọn